tún ṣẹlẹ̀ ṣe ti gbọ́. Nigeria lawmakers raise alarm over terrorist threats to bomb National Assembly complex. We have received threats from terrorists to bomb the National Assembly complex and threats from protesters to lock up the National Assembly. Ogun 2-in-1 ló fẹ́ wá jà yín yẹn nìyẹn o. Ogun terror papọ̀ mọ́ ogun Gen Z wọn bí èèyàn. Ogun burúkú ló fẹ́ jà yín yẹn ẹ jà sáré débẹ̀ pa. We have received threats from terrorists to bomb the National Assembly complex and threats from protesters to lock up the National Assembly. Mr. Mohammed said legislators are exposed to threats from constituents and others who gain easy access to their offices without any formal appointment. It is obvious that with the ongoing security challenges, if proper measures are not taken, it will truncate legislative activities, he added. If activities are thwarted, there will be no representation. If I shut down National Assembly, shut down ìjọba Baba Tinubu nìyẹn. There will be no representation, no oversight, no annual budget, no plenary at all, and that will destabilize the legislative process, democracy, and the stability of our nation. Imagine. So, ibẹ̀ yẹn lẹ tún fẹ́ gbà jáde sí Baba Tinubu. Baba Tinubu, gẹ́gẹ́ bí àwọn ọmọ Yíbò ṣe máa ń pè yín sà, Daddy Jagaban. Ẹ ti rí ibi tán tún fẹ́ gbà yọ. Ẹ ti rí ibẹ̀ yẹn náà fẹ́ gbà yọ sí yín. Ìgbà tí wọ́n bá ti shut down National Assembly, kò sí báwo ni Baba Tinubu ṣe fẹ́ continue ìjọba. Kò sí ìjọba mọ́ nìyẹn. Wàhálà ti ṣẹlẹ̀ nìyẹn everywhere. Tán bá ti gba National Assembly, kí ló tún kù kó máa lọ bẹ́ẹ̀. Ẹni kó máa lọ bẹ́ẹ̀. Baba Tinubu ẹ ṣàkíní sí méjì ìṣàkúṣàlẹ̀lẹ́jà ń ṣa ẹja. Ìgékùgélé lẹ́ran ń gé ẹran ẹ bá wa ṣá sí méjì káwa south dúró báyìí kí north dúró báyìí. Bẹ́ẹ̀ ni ẹ tó bẹ́ẹ̀ ṣe bí bàbá rẹ ti ń ṣe Jagaban ṣe bẹ́ẹ̀ mo ní ẹ ṣe bẹ́ẹ̀ ẹ má bẹ̀rù wọn o. Gbogbo nǹkan tó bá fẹ́ gbé gbà tó bá ń gbé bọ̀ àwa mọ̀ yìí pé àtẹ̀pà ni ẹ tẹ́ pín we dey alamọ́ ti bàjẹ́ ẹ tẹ́ pé pẹ̀lú wọn bẹ̀sẹ̀ ẹ jẹ́ kí wọ́n feel the heat. If you can't stand the heat, come on, leave the kitchen. Yes, ẹ jẹ́ ká wo fídíò yìí. Ẹgbẹ́ ọmọ Odùduwà tí wọ́n dálẹ̀ láti 45 yẹn wọ́n fẹ́ fi counter àwọn amúnisìn láti òkè ọya ilẹ̀ Haúsá láti ilẹ̀ Ìgbò torí nílẹ̀ Ìgbò àwọn Abat Macaulay àwọn dá tiwọn lẹ̀ NCNC wọ́n dá ti wọ́n lẹ̀ àwọn Haúsá àwọn dá the Northern People's Congress wọ́n dá lápẹ̀ ní Jamhuriyat Muta ní àríwá wọ́n dá titi wọ́n lẹ̀ làwa náà fi wá dá action group látara ẹgbẹ́ ọmọ Odùduwà ìyẹn ló wá bẹ̀rẹ̀ tribal politics tó wá bẹ̀rẹ̀ yẹn náà fi ń ṣe oníkálukú fi ń ṣe tiẹ̀ ní ọ̀tọ̀ọ̀tọ̀ tí kì í bá ṣe bẹ́ẹ̀ ni ṣèbí Yorùbá ni Adélabú Yorùbá ni Akíntọ́lá Yorùbá ni Awólọ́wọ̀ but political differences wọn tí wọ́n jọ ní ló fa wàhálà ló fàjà láàrin ọmọ Yorùbá mẹ́ta tó yẹ kí wọ́n parapọ̀ láti gbà yẹn in tí a ṣẹ̀ṣẹ̀ rí látàyè Abíọ́lá yìí ìsìn kó lọ yẹ ká rí nígbà ayé Tinubu ó ti yẹ ká ti rí ti pé látàyè Awólọ́wọ̀ but kò sí ìpanupọ̀ yẹn àìsí ìpanupọ̀ yẹn ó dẹ̀ ń fìyà jẹ Yorùbá ní political front àti wọ́n á panupọ̀ pé òkè wọ́n dá ẹgbẹ́ ọmọ Yorùbá Odùduwà kalẹ̀ ìtàn fẹ́ achieve gbà yẹn wọ́n rí achieve ó bọ́ sórí Afẹ́nifẹ́re ó wà fún welfareism pé welfare wa pé Afẹ́nifẹ́re the welfare ideology of the action group làwọn continue but nígbà yẹn náà ṣé wọ́n rí ṣe ni wọ́n rí kíní yẹn ṣe because àwọn nǹkan kan wà tí wọ́n tán gbé dání táwọn kan ò fara mọ́ kíní yẹn ó tún wá dorí pé tọ̀ ìyẹn ló fa ìyà tó jẹ MKO Abíọ́lá tó di pé ó win election tí wọ́n gbé election yẹn fún kó tó di pé wá ní ẹgbẹ́ Odùduwà People's Congress lọ́ndà bàbá wa Frederick Fáṣẹ̀hùn tí wọ́n dá kíní yẹn lẹ̀ àìtún wá nífẹ̀ẹ́ ara wa náà ló tún fa tí ó ti pé látara Yorùbá kan náà ẹlòmíì tún ya jáde tí ẹgbẹ́ Ọ̀túnba Gani Adams táwọn náà tún ya tí wọ́n jáde níbẹ̀ ṣebí aláǹjà fún Yorùbá ẹyọ kan ṣoṣo yìí náà ni àbọ̀dọ̀ mi ò yé àìmọye ẹ̀mí dúkìá ló sọ nígbà yẹn but àwọn kan dẹ̀ dúró lọ́kàn wọ́n ń wòran wọn pé kò sí nǹkan tó kà wọ́n. lẹ́fi sọ wípé ẹ fẹ́ kírú ẹ̀ tún ṣẹlẹ̀ láàrin Ìbà Gani Adams àti Chief Sunday Igboho báyìí tọ́ tún ti bẹ̀rẹ̀ ẹgbẹ́ báyìí. àfẹ́ kírú ẹ̀ ṣẹlẹ̀ tó bá ṣe pé lóòótọ́ wọ́n ń jà fún Yorùbá ni wọ́n láti parapọ̀ ká ní ìtànpè ní Yorùbá United Front àbí ká ní United Yorùbá Front
Yorùbá United Front or United Yorùbá Front tí ó papọ̀ tó máa devoid pé ọ̀rọ̀ ẹlẹ́sìn a máa débi tá à ń lọ because ṣé gbogbo Islamization tí wọ́n sọ yẹn wọ́n fi dá wàhálà lẹ́sàwà mẹ̀kúnnù láàrin ni. lọ́nà wo sà. ok nísìnyí tá a bá wo àdúgbò wa káàkiri nísìnyí nǹkan tí wọ́n repeat in 1953 ní parliament gbà yẹn tí wọ́n sọ pé Lagos is no man's land ó tún ti wáyé báyìí nísìnyí. Ẹ wo election tí wọ́n ṣe lọ lẹ́kọ̀ọ́ njẹ́ òní báyìí nísìnyí. Ẹ wo àwọn tí wọ́n dìde wọ́n mọ̀ pé àwa Yorùbá ẹnu wa ò papọ̀ but àwọn ló wá ń dá wà láàrin lẹ̀ àwọn tí wọ́n jẹ́ politicians yẹn ló ń kálukú wọ́n ń fight fún their own interest not the general interest. Àwọn la fẹ́ eradicate poverty wọ́n wá ju ọ̀rọ̀ ẹ̀sìn wọ́n á jù sí wa láàrin. Ok ẹ wo Tinubu president wa ọkọ Muslim ìyàwó Christian ìyàwó pastor wọ́n dẹ̀ jọ ń bára wọn gbé wọ́n dẹ̀ bára wọn jà wọ́n dẹ̀ jọ ń ṣe àbí yorùbá mi ò yé wa ní sí ẹ wá wo nílẹ̀ ẹlẹ́ níbi àyè ẹ wá rí pé ìyẹn ní ẹ máa wá fàjà ẹ wá rí babaláwo kan wá dìde á wá bẹ̀rẹ̀ sí ní bú mùsùlùmí mi àfáà mi á dìde tí ò lágbọ́yé ọlọ́run á bẹ̀rẹ̀ sí ní máa bú babaláwo alukọ́ndẹ̀ ti jẹ́ kó yé wa látàṣù bú ó ní àwọn olùyá òun ó ní ẹ má bú àwọn táǹpẹ̀ lọ́lọ́run wọn o ọlọ́run ti tiwọn ó ní ẹ má bú o kì í bá máa pe ní lọ́lọ́run kì í bá máa pe òkúta lọ́lọ́run ó ní ẹ má bú ó ní ẹ fi wọ́n lẹ̀. ẹ ti gbọ́ bẹ́ẹ̀ yẹn mo rò wípé àlàyé brọ́dà wa yìí ó máa jọ yé ẹ̀yin torí ó yé mi tó jẹ́ sí wípé àìmọye oríṣiríṣi ẹgbẹ́ ni wọ́n ti ń gbé kalẹ̀ láti ìgbà kan sí àsìkò kan láti àsìkò kan dé ìgbà kan bí nǹkan bá ṣe ń lọ náà ló máa ń bí àwọn oríṣiríṣi ẹgbẹ́ yẹn àti wá dé stage tá ẹjọ́ wà nísìn ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹgbẹ́ ìwọ̀nyí tí bàbá yìí mention ó ní sí finish ti wà ń bẹ̀ ló dàbẹ́ ni wípé wọ́n ti overpower wọn bí irú Afẹ́nifẹ́re bẹ́ẹ̀ mi ò rí pọ́n lágbára mọ́ lẹ́yìn pé wọ́n kàn dẹ̀ máa ń sọ̀rọ̀ sí online pé kinní kan mi ò rí pé agbára yẹn strong lọ títí mọ́ àbí wọ́n function náà lọ títí you understand ṣùgbọ́n tó bá jẹ́ wípé lórí ìtẹ̀síwájú àti gbogbo situation tó tiẹ̀ fẹ́ délẹ̀ lọ́wọ́lọ́wọ́ ẹ̀ torí tí ìwọ bá jókòó láì tiẹ̀ jẹ́ pé anybody wá sọ kankan fún ẹ tó wo situation tó ń gbọ́ àwọn news tó ń lọ tó dẹ̀ ń follow wàá mọ̀ wípé as from ending of this year wọnú 2026 máa lọ bẹ́ẹ̀ olúwa ni olùgbàlà wa ló kù tó bá jẹ́ pé ọmọ Yíbò àwọn ni wọ́n wà lórí àpèrè gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè ọ̀dọ̀ wọn ni hìtì yẹn ló máa face ṣùgbọ́n àwa Yorùbá bàbá wa Tinubu òun ló wà ń bẹ̀ òun ni hìtì yẹn ṣe máa pọ̀ lọ́dọ̀ tiwa tó ṣe máa dojú ẹ̀kọ́ wa ẹ sì ti mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀yà tó kù nù Nàìjíríà wọn ò gbà ti ran Yorùbá wọ́n ń jowú wa wọ́n sì ń ṣe lára wa ìjà ìlara kìí dẹ̀ tán bọ̀rọ̀ ṣe wá rí àsìkò yìí omi ò gbúdọ̀ tẹ̀yìn wọ gbí gbogbo wa lẹ́nu o tẹ́ ẹ bá gbọ́ nǹkan tí bàbá wa yìí sọ wọ́n náà tún fẹ́ dá ẹgbẹ́ kan sílẹ̀ lóòótọ́ tá bá jókòó tá bá wò gbogbo àwọn ẹgbẹ́ oríṣiríṣi torí bí nǹkan bá ṣe ń lọ òun náà ló máa ń bí àwọn ẹgbẹ́ yẹn láti àsìkò kan sí àsìkò míì láti ìgbà kan dé àsìkò kan òun ló máa ń bí àwọn ẹgbẹ́ yẹn nísìnyí tẹ́ bá jókòó tẹ́ wo ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹgbẹ́ tí bàbá ìdárúkọ tó ti wà tẹ́lẹ̀ sí finish ti wà ń bẹ̀ sí finish ó ti wà ń bẹ̀ bẹ́ẹ̀ ni pé wọ́n ti overpower àwọn gan ni tó bá wá jẹ́ pé ẹgbẹ́ tuntun tí ẹlẹ́fẹ́ gbé kalẹ̀ yìí báyìí sí Yorùbá United Front that is YUF òun tún ní ẹgbẹ́ tó kàn nísìn why not if not kó ṣàṣe nǹkan tó yẹ kí ó ṣe fún ilẹ̀ káàárọ̀ òjìrè tẹ́lẹ̀ torí ẹ̀ fẹ́ dá sílẹ̀ kì í ṣe nǹkan tẹ́ ẹ máa géènì àti owó àti post ipò tẹ́ ẹ máa géènì yẹn kọ́ ló yẹ ká ẹ fi ṣáájú most especially lásìkò tá a wà yìí láti bí ìsìn lọ títí máa lọ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan a gbúdọ̀ mọ nǹkan tá à ń ṣe a gbúdọ̀ jẹ́ kí gbogbo nǹkan kó dúró wám ká dúró gẹ́gẹ́ bí ọmọ ogun tá a jẹ́ nílẹ̀ káàárọ̀ òjìrè omi ò gbúdọ̀ tẹ̀yìn wọ̀gbìn wa lẹ́nu torí gbogbo wa la rí nǹkan tó ń ṣẹlẹ̀ nínú Nàìjíríà nígbà tí àwọn terror brother ti wá fi threat kíní mẹ́sẹ̀jì ránṣẹ́ sí àwọn National Assembly báyìí sí wípé wọ́n bọ̀ wá kí wọn mọ́ bẹ́ẹ̀ ẹ bá wa béèrè lọ́wọ́ wọn kí ló ń pa wọ́n lóǹgbẹ kí ló ń bà wọ́n lẹ́rù kí ló ń bà yín lẹ́rù náà ẹni nítorí ẹ o ẹ nílé wá sí plenary mọ́ o kò ní sí activities mọ́ kò ní sí function mọ́ ẹ ní ṣe budget mọ́ ẹ ìgbà tí ẹ bá ti lọ sí national tẹ́ ẹ lọ sí house tẹ́ short ẹ down ẹ ti short ìjọba bàbá Tinubu down nìyẹn bàbá Tinubu ṣé géèmù yẹn yé yín ṣé géèmù tó ń bá yín plan tó ń play pẹ̀lú yín ṣó ń yé yín sà ṣé mọ̀ wípé kúùpù tó ń plan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó lulẹ̀
olùlẹ̀ ẹ̀dẹ̀ ti change àwọn army general gbogbo àwọn kankan ẹ ti change kinní yẹn wọ́n tún ti lọ gbàbọ̀ mí ìyọ nìyẹn o wọ́n fẹ́ tó bá ti lè ẹ̀yin náà mọ̀ náà tó bá ti short national assembly tó ti pa tẹ́nibọ̀dì ò bọ́dà tẹ́nibọ̀dì ò lọ́bẹ̀ tí ò sí anything tí ò sí program tí ò sí anything tó ń lọ fún plenary tó ń ṣe kankan báwo ni ìjọba ṣe fẹ́ move forward ṣe ti rí ibò míì tó fẹ́ yọ sí yín ìyí ni mo fi pe gbogbo ẹ̀yin ọmọ káàárọ̀ oòjíire ẹjẹ́ àfi ọ̀tẹ̀ àti tẹ̀m̀bẹ̀lẹ̀kún sílẹ̀ kò lè pé wa ní àsìkò tá a wà yìí kò yẹ kó sí ọmọ Yorùbá kankan tó máa ṣe bí ìwèrè lẹ́yìn àwọn nọ́dánà ti yí pé fún bàbá Tinubu wọ́n jọ ń bára wọn fàfáfà ìwọ àtẹ̀mí dẹ̀ rí wípé ibi tí erin méjì bá ti jà wọ́n ní koríko ibẹ̀ ló máa ń jìyà ṣé ìwọ fẹ́ kí ilẹ̀ baba wa àwọn èèyàn wa kó jìyà ni ọwọ́ ara wa la máa fi tún ara wa ṣe àbí ṣe anybody níbi kan tá a fẹ̀yìntì ní tá a believe pé ẹ̀yọ̀ tí wàhálà yẹn bá ti délẹ̀ à kàn pé wọ́n ni wọ́n máa bọ̀ à kàn ṣe báyìí wọ́n á wá take over wa wọ́n á wá máa protect wa no àwa fúnra lára wa la máa protect ara wa o ikú wa ti dàjọ́ kú àwẹ̀ wa ti dàjọ́ gbà ti dúró kí ló ń bà wọ́n lẹ́rù gan tó báyìí ẹ dúró náà ṣé mo yẹ àwọn innocent citizens tí wọ́n ti pa láti yọdún yìí ni ó wá fẹ́ kan ẹ̀yìn wá fẹ́ sá lọ ẹ lè sá lọ Dara be calming down ẹ̀yin àrí jẹ́nsí ẹ̀yin ọmọ jẹ́nsí mo love yín báyìí mo ti wá love yín burúkú àwọn ọmọ jẹ́nsí yà rò wípé wọn ò ti really care lọ títí nípa everything tó ń ṣẹlẹ̀ ní àṣé wọn care the fear of Gen Z is the beginning of wisdom for every bad leaders in any country. In African country, the fear of Gen Z is the beginning of correction for every bad leader. The Gen Z, Ọlọ́run ẹ ta lẹ́nu. Ẹ̀yin náà ti fi mẹ́sẹ̀jì ránṣẹ́ sí wọn wípé ẹ ń bọ̀ wá kí wọn. Yẹ́bẹ́ fẹ́ kàn lọ kí wọn ní pé ṣé dáadáa lẹ́wà o, ṣé ẹ̀ ń rẹ́jọ́ tó o, ṣé ẹ̀ ń rí ìjọba tó o, ṣó dẹ̀ ń gbà ó ń gbójú ọwọ́. Èèyàn á rí nǹkan tó ṣẹlẹ̀ ní Madagascar, ẹ̀rù ò ní bà. Kí ló fẹ́ fi kún èèyàn rí wọn ní Nepal àwọn Gen Z Nepal wọ́n rí nǹkan tó fà àwọn bad leaders wọ́n ṣe àbẹ́ẹ̀rí wọn tó ń gan helicopter ni ibo náà tiẹ̀ ti kọ́kọ́ sáré lé wọn ó dẹ̀ pé Mali ni náà ti lé wọn wọnú agbóge ọ̀gẹ̀dẹ̀ lọ́dún bíi mélòó kan sẹ́yìn mínísítà wa lọ jẹun nínú agbóge ọ̀gẹ̀dẹ̀ ẹ wá o Dára wálé orí wéé ṣàlàyé lọ́wọ́ ní Cameroon ó ti ń súnmọ́ àwọn legislators wa àwọn house of rep gbogbo governor everybody wọ́n rí pé kíní máa ń súnmọ́ ó ti dé Cameroon àwọn South West governor wọ́n ti bẹ̀rẹ̀ meeting ẹ̀yin Gen Z ẹ máa warm up ẹ̀yin á rí nǹkan tó ṣẹlẹ̀ Madagascar wàá rélé tó ṣẹlẹ̀ ní gbogbo káàkiri ó yá máa dárúkọ gbogbo country ní Africa ó rẹ̀ pa àwọn youth àwọn ní saviour wa o ẹ̀yin Gen Z you are our saviour we love you ti Nàìjíríà ló máa worst àwọn Gen Z yẹn ti kan oró àwọn leaders sínú o tí ọwọ́ Gen Z bá kan any politician àti family ẹ̀ tán bá mú yín Bàmí Olúfimọ ẹ fẹ́ tẹ ọrùn ìyẹ́ bàbá Gébú tí àwọn Gen Z bá gbọ́ ọrùn bàbá Gébú mú àgbà tí kí ló dé ẹ wá wo fídíò yìí. Olórí ibú àwọn Yorùbá apá kan náà àwọn Yorùbá olórí ibú ni wọn olórí burúkú wọn fẹ́ Fúlàní olórí burúkú Fúlàní sì ní da màálù tán jẹ bí bàbá ńlá kú wọn kan bá kú náà bá ti pa màálù báyìí wọn àti sòkú bàbá wọn olórí burúkú wọn sì fẹ́ Fúlàní olórí burúkú ni gbogbo ẹ̀yin Yorùbá tó jẹ́ pé máa ń fẹnu àbùkù káwọn Fúlàní Ọlọ́run yóò bá tẹ̀yìn jẹ́ ayé yín ò ní da ẹ̀rẹ̀ sóríire lórí burúkú ni ìyẹn aláìní láárí ọmọ àlè Yorùbá tẹ̀lé máa ń sọ̀rọ̀ ti Fúlàní ẹ̀yin tẹ́jọ́ ọmọ àlè inú Yorùbá náà lè máa sọ̀rọ̀ ti Fúlàní pèrè pé lórí burúkú ni. ẹ ráyé ṣe ẹ ráyé wá bí ṣe ẹ ráyé wá bí torí ìjẹkújẹ ẹran
nǹkan ṣe kéèyàn mú owó rẹ̀ kó lọ fi ràràkúrà kó jẹ. Ọ̀pọ̀lọpọ̀ ẹran tẹ́ ń jẹ Nàìjíríà tó jẹ́ran màálù ìjẹkújẹ lẹ́ ń jẹ o. Ọ̀rọ̀ mi yẹn ò lè yí ẹ. Tó bá fẹ́ rí fídíò mo circulate lórí WhatsApp, orí WhatsApp nìkan ni mo ti lè share lánàá. Tó o bá rí ibi tí àwọn Fúlàní ti ń gbà sí fún màálù, tó mú màálù báyìí ó hàǹgì ẹsẹ̀ bí ìgbà tó bá hàǹgì ẹsẹ̀ sísà. Ibi tí ẹ̀rù Ọlọ́run ti ń bà mí ni wípé èèyàn lè má jẹ́rú àwọn màálù yìí náà. Kí iye èèyàn kó ṣì kéèyàn think straight. Nǹkan ẹ̀gbin ìdẹ̀tí ó ní ọ̀pọ̀lọpọ̀ ẹran màálù tẹ́ ń jẹ nínú Nàìjíríà. Oh my God. Tẹ́ bá rí bọ̀bọ́ yìí nínú gbó bó ṣe mú ẹsẹ̀ màálù tó pín sí méjì tó ń gbá sí, ó ń rọ sí láàrin ni. Fi mẹ́sẹ̀jì ránṣẹ́ sí mi lórí WhatsApp kó jẹ́ kí n jù sí ẹ. Ibi tí ẹ̀rù Ọlọ́run ti ń bà mí sẹ́ẹ̀ ni wípé ṣebí màálù ni ánímà ni nàá. Ṣebí ó yẹ kó lè máa jàǹpátá pé yá fẹ́ dìde kó má lè fi ara balẹ̀ fọwọ́ bọ̀bọ́ yẹn. Màálù yìí rí láti àní màálù tún la ẹnu sókè báyìí bí ìgbà tó tún yáta. Ṣé màálù nìyẹn ṣá? Èmi ti rí yẹn bẹ́ẹ̀ ni wípé èèyàn ni o. Jesus Christ, pẹ̀lú orí burúkú tó wà lábẹ́ wèrè. For good 10 minutes ó ń gbàbó ni. Tó bá fẹ́ rí fídíò yẹn béèrè fi mẹ́sẹ̀jì ránṣẹ́ sí mi lórí WhatsApp máa share sí ẹ kí wọ́n náà share káàkiri. Bóyá tẹ̀yin ọmọ Yorùbá back home tẹ́ bá rí àwọn fídíò yẹn ẹ sá fún màálù jíjẹ wípé nǹkan ẹ̀gbin. Ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ máa ń ṣe nǹkan sára tẹ́ máa ní kìnnìkan ara nǹkan tó ń bàjẹ́ ẹ̀yin tẹ́ jẹ́ security nìyẹn. Jesus, ẹ wo ìdákúdá ara bọ̀bọ́ yẹn ó ti dá sára. Tó bá wá yá wá ní wọ́n ewúrẹ́ ó bí ọmọ orí ewúrẹ́ dàbí orí èèyàn ara ẹ̀ dàbí ara ewúrẹ́. Mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ewúrẹ́ màálù ajá gbogbo ẹdìyẹ gbogbo wọn ni wọ́n dẹ̀ ti ń bá sùn náà Nàìjíríà sìn. There was a video tí bàbá kan ọmọ Yorùbá pọ́nbélé ẹdìyẹ ló máa ń bá sùn. Mi mọ̀ bóyá orí fídíò yẹn àìmọye àwọn fídíò kan tó máa ń bá wá sọ́wọ́ mi ilé kò ṣeé gbé jáde. Wọ́n mú tó pariwo lé lórí báyìí ó ti mú fùrọ̀ ẹdìyẹ ó ti yá yẹlẹyẹlẹ. Tẹ́ bá rí nǹkan tó wà lábẹ́ bọ̀bọ́ ẹ̀ ó ti bọ ìdí fùrọ̀ ẹdìyẹ. Wọ́n wá mú wọn bọ́ kíní ẹ̀ sí sálẹ̀ báyìí ibi tó ti sọ pé irọ́ ni. Tẹ́ bá rí ẹdìyẹ yẹn ni tó lẹ́dìyẹ ló ka ẹ wá wo ẹ̀jẹ̀ ṣùrùṣùrù nídìí ẹdìyẹ. Ìgbà tó máa bọ́ kíní ara bọ̀bọ́ yẹn gbogbo fẹ́dà tó wà níbi ìdí ẹdìyẹ yẹn ló wà níbi kíní private kíní ẹ̀. Ìjẹkújẹ oúnjẹ pọ̀ nínú Nàìjíríà nísìnyí k'Ọlọ́run kó ṣàánú wa ni. Kí Ọlọ́run kó ṣàánú wa ni kí ló le tó báyìí. Ẹ wá wo ọmọ àlè ọmọ ìrankíran ọmọ ajífìtọ̀ wẹ́rí ọmọ ajímùtọ̀ màálù ọmọ ìran fámílì ìran tí ń bá màálù sùn ọkọ màálù ìyàwó màálù àwọn gan ti ń hùwà màálù. Abẹ́yìn orí bó ṣe rọ ìpèlè wa lórí ni. Ara ló máa pa yá ẹ̀. Ẹnu ẹ tó fi ń sọ yẹn ara ló máa pa ajá ló máa jẹ́. Ẹnu ẹ yẹn wọ̀ nígbẹ́ nítorí a fẹ́ jẹran léṣù jẹran. Ó padà yọ èpè Yorùbá abọ́dì onígbàwẹ́ àgémáwọ́. Ṣé ẹ láhán àwọn ló dùn ẹ fún mi náà imú ẹ ni mo fẹ́. Ṣé ẹ létí mojú ṣé ẹ níbi iṣan. Yorùbá tán mo sọ yìí mo dúró náà. Bàbá Tinubu ẹ má gbàgbé o ẹ ṣàdá sí kíní kẹpin sí méjì ìbẹ̀lẹ̀ ti máa ní peace. Ẹ ṣe nǹkan tí èèyàn kò ṣe rí nínú president nínú Nàìjíríà láyé orúkọ yóò ní parẹ́ nínú ìwé ìtàn bí ayé bá ń jẹ́ ayé. Ẹ tú wa sílẹ̀ kúrò ní ìgbèkùn àwọn people yìí. Ẹ jẹ́ kó ní kálukú wà láyé ká tiẹ̀ ní peace of mind once and for all. Bàbá gbogbo ọmọ Yorùbá ò ní gbàgbé yín láé àti láéláé. Bàbá Tinubu ẹ máa ṣiṣẹ́ yín lọ sẹ́ẹ̀ ẹ máa ṣe lọ èyí tá à ń sọ fún yín ẹ ṣe kò sí nǹkan kan tó máa ṣẹlẹ̀ ayé ò ní parẹ́. Àsìkò títọ́ táwọn ará bí àwọn northern ní láti smell the coffee wọ́n ní láti mọ̀ wípé it must not be about them all the time. It is about us now. Ẹ jẹ́ kó mọ̀ nǹkan tó pè ní Yorùbá. Bàmí Tinubu jẹ́ kó mọ̀. Bàbá Ìbà Gani Ige Adams ṣe ń gbọ́. Ṣífìgbó wọn jà. Bàbá Gani Ige Adams mi ò bá yín jà. Bàbá Ìbà Gani Ige Adams ẹ jẹ́ gbé aṣọ ìjà ẹ bọ́ kẹ́ ṣáná sí. Ọ̀rọ̀ ìjà ò lè ṣẹlẹ̀ láíláí. Nobody go fight. Àsìkò ìjà àárín ara wa kọ́ leléyìí. Ẹ kọ́kọ́ lọ tìyẹn nù. Kò sí irú provocation tẹ̀lé fún anybody.
a ní interest nínú ìjà pẹ̀lú ara wa bá ṣe máa defend ilẹ̀ wa òun la wà fún ẹ̀dẹ̀ ti jẹ́ kó yé wa wípé tí gọ́ọ̀mẹ̀ntì ò bá pè yín àbí ṣe anything èmi náà sọ wípé kẹ́nìbọ̀dì lọ dọ́wọ́ wú ẹ̀yin má kàn wọ́rì ẹ̀yẹ rọra jókòó sáyè títí yín àwa ti ń báṣẹ́ lọ àwọn tó bá ready láti ṣiṣẹ́ we are good to go ẹ̀yin ẹ kàn jókòó kẹ́ máa ṣe fàájì yín ṣe ti gbọ́ ẹ ti gbọ́ orúkọ tèmi ò yípadà Yèyédára Kòwé ni mò ń jẹ́ kò má gbàgbé o láti bá mi share síta má sì gbàgbé láti drop comment bye for now.